dálé ni bàbá wa àfa wa bàbá wo ní Kìjìpá bàbá wa Mufti Diari fún gbogbo Ìlọrin ẹ bá ń ṣe ṣéèrù ẹ bá ń sọ fún bàbá ibẹ̀ gbogbo àwọn ọmọ kéwù wọn wù wọn bá ti ń ṣe bàbá mi àwọn ọmọ kéwù yín wò ibẹ̀ ti ń ṣe àwọn tí ń hó ni tẹ́ bá ti fún òkìrù lẹ́sì wọ́n practice ni wọ́n ń ṣe training lára yìí àwọn náà padà lálàá sí ẹ̀yìn náà. Allahu Akbar. bàbá mi Mudiru li Markaz wọ́n ní kí bàbá bá yín sọ ẹni bá kà fún àmọ́tàwọn aláìmọ̀kẹ́ yín bá sọ fún yóò dùn yín tiwa yóò dùn yín bíbá wọn ní mímọ̀ lọ́gá bá sọ fún yín. bàbá Mudiru li Markaz èmi làbí kàbí mo ti kéré mo fẹ́ obìnrin tó tẹ́ mi lọ́rùn tó lè sin lọ́rùn ẹlẹ́yà ni nítorí ọ̀rọ̀ Mudiru li Markaz ní àtẹ̀lẹ́ tó káfí. bẹ́ẹ̀ ni ìyá mi sílẹ̀ ṣùgbọ́n wọ́n ti di ìkúgbò sí wọn létí níbi pé bí kí wọ́n pa Mudiru èmi àti ẹ̀kọ́ ra wa nítorí Mudiru li Markaz wọ́n bá dùkú lọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ṣe tẹ́ ẹ fẹ́ rí mi wọn látọ̀ bàbá Mudiru li Markaz ẹ wú ẹ̀yìn yín wò àwa yìí náà kéré bí onílẹ̀ ti pé 50 years lọ́dún àríwá sí bàbá èyí tá àgbára yà wọ́n kẹ́sẹ̀ tiẹ̀ gbogbo àwọn àfáà ńlá ńlá gàǹkàn wọn máa gbúlẹ̀ iṣẹ́ Adama tẹ́lẹ̀ bí wọ́n láti mú jìnnà iṣẹ́ Adama ṣe kúrú tó wọn ò kúrú sí kí wọ́n má kó yàn mára ẹgbẹ́ iṣẹ́ Adama pọ̀ ẹ̀ sì lè iṣẹ́ Adama kọ́kọ́ fẹ̀ gbìnà ìláyé àmọ́ yọ pọ̀ rafa tó ní wà kúrò jùlọ alẹ́ àwa àlejò ìjẹun wà sí mọ́tò sàmúlẹ̀ àtúwáyé ọ̀rọ̀ iṣẹ́ Adama nù akínú afa tó gbẹgbẹ rẹ lọ nítorí ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni pé inú gbẹ̀wọ̀n kan bí sàdámọ̀ ṣe lu ayé kúló gbogbo àwọn afa nígbà ayé tiẹ̀ òun lọ́wọ́ fi ṣe nàbà wọn àwọn kan ti wá kárọ̀ wọn sínú pé àjẹwò ìyá àgbà ọ àwọn àwọn ọ̀lẹ́mọ̀ àjẹwò mọ̀ pé ìlú yìí nìkan fún mi yìí wù ọ̀tẹ̀ yìí wù bẹ́lẹ̀ mọ́tọ̀ ìbínú yìí wù bẹ́lẹ̀ mọ́tọ̀ bàbá Mudiru li Markaz ẹja ti bí bàbá yìí gbogbo ayé bàbá kiri ní bàbá yìí àmọ́ ìkómọ́ra tí sàdámọ̀ náà ní gbogbo ìrìnàjò àfa ẹ̀yin náà lọ ní ikú ìkúnlẹ̀ mi rẹ̀ ẹ lọ ní ikú nínú àfáàgbà nílọrin ìdídàkọ wọn nígbà tí a sọ nínú àwọn àfáàgbà nílọrin ó rí ọmọ akéwù tó lásìkò pẹ̀lú ìyàwó rẹ̀ oṣù tọ́sí rẹ̀ ni bẹ́ẹ̀ ni ló ti máa yáwó àgbàlagbà èyí á ká ọmọ akéwù rẹ̀ ó lásìkò pẹ̀lú ìyàwó mi ó sì forí jẹ ó ní tóun bá sí pẹ̀lú títí ẹ bá bàjẹ́ nínú ọmọ akéwù dání wọ́n fà á sí pé tiẹ̀ bàjẹ́. Allahu Akbar. ó máa lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ wájú ọlọ́run èmi kọ́ ni tiẹ̀ ó bàjẹ́ látọ̀dọ̀ mi. bàbá Mudiru li Markaz gbogbo tí bàbá wa fà á sí fún yín ẹ̀yà fi wọ́n fà á dàgbà Muhammad sallallahu alayhi wa sallam. ṣe bó wùdí ni kí lẹ́dá máa fi wá. irun yín bá ní sọ pé ẹ̀ ní forí jiyàn nípa àwọn ọmọlẹ́ kéwì náà kúndé bá pè wá tá a bá jà pẹ̀lẹ́ nìkan ní forí jiyàn máa ti kọ́ wa pé kò sí jẹ́ pé ká má forí jiyàn. torí báwa kan tẹ́ bá ti wí ni o especially àwa yìí ẹ bá lásán lọ́la báyà wọ́n mọ̀ sí i lọ.